ladies are born in the month of June, mostly on the 2nd of June. Today is 2nd of June. Happy belated birthday to you, Morufat Aina Murphy. Lẹ́wọ̀n aláyé èèyàn pàtàkì láwùjọ àṣeyíṣàmọ́nú lókè ìpẹ̀kún má fẹ́ iṣẹ́ àṣemọ́ ó ti ṣe iná òwò aṣọ́pọ̀lọpọ̀ nínú owó nínú láyínà ìkú baálé ọ̀rọ̀ bí ó ti mọ̀ rí fún ọ ní wàá máa gbọ́ mi. ọmọ bàbá Sáúdí mọ̀ lókè pè mí lónìí ó pè ní lọ́jọ́ ìbí rẹ̀ pé kí n mọ wí fún ọ wípé kó pẹ́ bí wíwọ́n pẹ́ ti ń pẹ́ kó tẹ̀ látẹ̀pẹ́. ń pọ́n tó mú yóò tù ọ́ lára kò sì ní ní ọ́ lára lágbára elédùà bí ó ti mọ̀ rí fún ọ. Morufat Aina Murphy ọmọ lọ́jọ́ ìbí òní mo ṣe bí ẹ̀gbá nínú bàbá tó bí ọ̀rọ̀. ǹlẹ́ ọmọ ẹ̀gbá lísàbí agbóǹgbà kàlọ́mẹ́rin jogun ọlárí ìdí ògùn lójú ogun ẹ̀yin lọ́mọ ẹni dúdú òsì ńlé pa tó wà ní òmò bẹ́ẹ̀ sè àjọgbẹ̀rúwájú gbẹ̀kọ́ ló ń pè yìí tó rẹ́rú bí sí ni kò kí sí ni. wàá sọ tó ń ṣe ní mẹ́ka tẹ́yìn ò kí ń ṣe lẹ́gbàá àwọn omi sẹ́músẹ́mù yìí momi odò ògùn bẹ́ẹ̀ ló ń gàràpà yín gòkè òun wọn. ẹ̀gbá méjì wá kí jara wọn níyàn bí kò bá pé báyìí sí ìkejì pé bá wà. Morufat Aina Murphy ọlọ́jọ́ ìbí òní mọ́ gbọ́dún tó mú yóò tù ọ́ lára kò wá ní ní ọ́ lára ṣe ìdùà. iwájú báyìí lọ́pọ̀ pa ìbìtì rẹ síwájú ló mọ̀ lọ láre òní rẹ̀ ìwọ òní dẹni à ń wá sí láwùjọ ire ọ̀tún ire òsì báyìí ó mọ̀ fi ní rẹ̀ ṣe ìmọ̀ gbọ́ mi. ọba Sáúdí pé mo wí fún ọ pé ọmọ tuntun rẹ lónìí ó ní ọdún yìí ó tù ọ́ lára kò ní ní ọ́ lára láṣẹ ìdùà. ó ní rí kó ọmọ òsì ní bá wọn lọ́jà wéréwéré bẹ́ẹ̀ ló ní bá wọn lọ́jà wàràwà wò. bọ́dún bá pọ́dún báyìí pèrègó amáwò tuntun bọ̀ wọlé ayé mọ́ tuntun rẹ lónìí owó tuntun ilé tuntun ọkọ̀ tuntun yóò ti mọ̀ rí fún ọ nìyẹn ọdún yìí ó wà jọdún ayọ̀ yóò sì wà jọdún ìgbéga fún ọ. Morufat ọmọ lọ́jọ́ ìbí òní ìgbà ọdún ìṣẹ́jú kan ni.